ọmọkùnrin tí ọba tọkọwọ́ bọ ọmọ kékeré lára ọkùnrin tó wà ní charge ẹ̀dá àbí wọ́n ti fẹ́ report ọmọkùnrin tọkọwọ́ bọ ọmọ kékeré lára ẹ̀ ń bolo wà báyìí ọ wà látìmọ́lé ẹ ti ní má fílẹ̀ o n ò fílẹ̀ o wọ́n ti tì mọ́lé o àárọ̀ ọjọ́ kejìlá gbé e lọ wọ́n ti tì mọ́lé o ìyàwó rẹ̀ ń sọ pé obìnrin kan ni ó ṣépè fún wípé yóò ṣìṣe ṣùgbọ́n tèmi rí bẹ́ẹ̀ ni pé ìyàwó rẹ̀ capitalize lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ pé sóò ṣìṣe ni sóò ṣe ni ló fi dín irọ́ yẹn fún wa tó bá jẹ́ pé wọ́n ní yóò ṣìṣe ni ntẹ́ni tó ní yóò ṣìṣe sọ ni pé bóyá táyà ọ̀kadà rẹ̀ ọ̀fọ̀ àbí epo ọ̀tànú ọ̀kadà rẹ̀ àbí yóò délé kò ní bóúnjẹ ńlẹ̀ kìí ṣe pé yóò bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ni wọ́n ń sọ òbó náà sì bímọ ọmọ ọlọ́mọ tó wá bá yé ẹ̀jẹ̀ a lè sọ pé ó ti ṣìṣe báwọn pé torí pé wọ́n ṣe pè fún ni o ká filẹ̀ kọ́ mọ́ ọ lọ ọ wà níbi tí wọ́n ti ń dá sẹ̀ríà fún tó bá tún ṣe ń lọ àjẹkẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó déwájú adájọ́ bádájọ́ bá ní ọmọ lọ lẹ́kọ́ lọ́mọ ṣe fàájì tọ̀ tá a bá sọ nǹkan kan lẹ́yìn rẹ̀ contempt of court ni adájọ́ ni ó wà adájọ́ rẹ̀ àwa ti ṣe débi ṣùgbọ́n bí bá ṣe ń lọ a mọ̀ fi tó yín létí o àwọn méjìlá kó lọ ẹnì kejì náà ti lọ lánàá èyí tẹ́ mo gbé wá sórí alábàárò mi ẹ ti gbé lọ mo rò pé ẹlẹ́gbẹ́ wá báyìí ni ìkejì ìkan náà wà tí wọ́n lọ ń bọ́ ọmọ rẹ̀ ní bá ti àjọṣepọ̀ ṣé fídíò rẹ̀ ti wà bẹ́ẹ̀ ìyàwó ẹ̀dà ok kí ká sì tọ́jú ẹ̀ báyìí fídíò rẹ̀ ẹ bá ń sẹ́ẹ̀tì fídíò rẹ̀ ṣùgbọ́n ètò tún aburú jáì ẹni tó ọmọkùnrin tí mò ń wò níwájú mi sóòdì kan náà ló kú báyìí sẹ́rù eléyìí náà ni súnmọ́ wájú súnmọ́ kíní wájú ẹ̀ òótọ́ ọmọ ọdún mélòó. ọmọ 18 years. ọmọ kékeré ni ẹ̀ náà 18 years. àwọn ọmọ tó o bá ní àjọṣepọ̀ ọmọ ọdún mélòó ni wọ́n. mi ò mọ iye ọdún mọ́ sọ. kí ni ọdún kìíní. ọmọ ọdún mẹ́sàn-án nìkíní ìkejì ńkọ́ ọmọ ọdún méje oníkejì. kí lorúkọ rẹ. Ayọ̀mídé lorúkọ mi. Ayọ̀mídé mọ́mí Ayọ̀mídé dà wọ́n wá. ok báwo ló ṣe ṣẹlẹ̀ sọ fún wa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé sometimes táwọn ọmọ yìí bá wá sí ìyàrá ọ̀dọ̀ ti tèmi ni gbogbo nǹkan tí wọ́n ní gbogbo nǹkan tí mo ṣe yìí tó máa ra kún in case ìjọ́ mi kì í sílé ìjọ́ mi wọ́n wà nílé but nǹkan tí wọ́n ní mo ṣe wọ́n parọ́ so nǹkan tí mo sọ. kí ni nǹkan tí wọ́n lọ ṣe. nǹkan tí wọ́n ní mo ṣe ni pé mo máa ń bá àwọn ọmọ yìí sùn. ṣé lóòótọ́ dẹ̀ ló ń bá wọn sùn. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. àkọ́kọ́ yẹn ọmọ ọdún mẹ́sàn-án yẹn ẹ̀mélòó ló ti bá a sùn. mi ò mọ tọmọ ìyẹn mọ tán pè lákọ̀ọ́kọ́. ẹ mọ̀ dárúkọ rẹ o ó ń dà. sọ ti rí ètò fọgbáyà yẹn ẹ̀mélòó. gbogbo tó kọ sílẹ̀ àti rìkọ́dẹ̀ mo fẹ́ kó o sọ̀rọ̀ bó sọ̀rọ̀. ẹ̀mẹ́fà ni sà. ẹ̀mẹ́fà lélẹ̀. ìkejì yẹn kọ́. ẹlẹ́kẹta ẹ̀mẹ́ta ni sà. ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ ni sà. nítorí sọ ká tó wọlé kọ́ yẹn kí ló dé tó fẹ́ change. wáyé. ìgbà tí nínú ọ̀pọ̀ jù ni. ndo parọ́ mọ́ra rẹ̀ wípé ẹ̀mẹ́sàn ni. mi ò jẹ́ kí nǹkan tí mo sọ ó ráì mọ́. ok ẹ̀mélòó ni ti bí ẹ̀ ètò ọkọ̀ fọwọ́gbáyà yẹn mélòó. ẹ̀mẹ́fà. 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 ìkejì yẹn kọ́. ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta.
ìkan mẹ́fà ìkan mẹ́ta ẹ̀ẹ̀kan náà ló ń ṣe papọ̀. sọ̀rọ̀ sí microphone. bẹ́ẹ̀ ni sà. ẹ̀ẹ̀kan náà àwọn méjèèjì bẹ́ẹ̀. Oh my God. ìyá àwọn ọmọ yẹn náà ń sunkún yẹn o. ìyá wọn ló ń sunkún yẹn o. wọ́n jọ ń gbénu ilé ni ẹ̀yin abiyamọ lálẹ́ yìí. gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bí ọmọ kéékèèké obìnrin tẹ́ ẹ bá mójútó wọn níbi táyé dé yìí. ẹ̀yin gan gbogbo ẹni ó bá bí ọmọ obìnrin tí ò mójútó gan ti dọ̀daràn báyìí o. Oh my God. Ìkan ọmọ 9 years. Ìkan ọmọ 7 years. Ó sì kó àwọn méjèèjì sínú yàrá rẹ̀. Ó sì máa bá wọn ṣe ìṣekúṣe papọ̀ lẹ́ẹ̀kan náà. Tó fi wá lọ bí ẹ̀mẹ́sàn-án, ẹ̀mẹ́fà, ẹ̀mẹ́ta. Ìyàwó ni tó wọn jẹ ló ń wá lọ. ọmọ ọ̀dọ̀ lẹ́ ń ṣe. ọmọ ọ̀dọ̀ mo ṣe tẹ́wọ́ tàbí wọ́n sì mú kí ìgbà tí oṣù kó máa gbẹ́lágbá bàbá rẹ̀ ara wọn wà yá. ní mo fi lọ sọ ọmọ ọ̀dọ́ ìgbà tó wá ṣẹlẹ̀ mo wá bí ọmọ yìí ó ní ìsìnlẹ̀ ìgbà náà mo ní kó tó fi wá sọ fún mi pé bí àmì tiẹ̀ lè mọ àsìkò ó ní ìsìnlẹ̀ gbogbo tí wọ́n kàtà wọ́n jẹ lọ ó ní àwọn ọmọ sọ kankan. Oh God. Oh God. àwọn òbí tiẹ̀ ń kọ́. àwọn òbí mi wà. ṣé ẹ̀yin lẹni ilé yẹn. àwọn kọ. ṣé wọn náà rẹ̀ ti lé ni. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ kí ló ń ṣe. plumber ni mo ṣe. plumber ló ń ṣe. bẹ́ẹ̀ ni sà. mo làwọn òbí rẹ wà. àwọn òbí mi ṣáàdì àdúgbò kan náà lájọ ń gbé ó jẹ kò ṣe street kan náà. kí ló dé tó bá obìnrin tó ti ó ní girlfriend ni. bẹ́ẹ̀ni sir mo ní girlfriend. o ní girlfriend. bẹ́ẹ̀ni sir. kí ló dé tó bá girlfriend yẹn girlfriend rẹ lájọṣepọ̀ kí ló wá dọ́dọ̀ àwọn ọmọ kéékèèké yìí kí ló attract yẹ lára àwọn ọmọ yìí gan kí ló rí lára àwọn ọmọ yìí tó fi rò pé obìnrin ni wọ́n tó fi rò pé wọ́n deserve kó o bá wọn ní nǹkan papọ̀ I don't understand. báwo ló ṣe rí àwọn ọmọ yìí bí obìnrin báwo ló ṣe imagine pé obìnrin làwọn ọmọ yìí. dá mi lóhùn. sọ̀rọ̀ náà báwo ló ṣe rí pé obìnrin làwọn ọmọ yìí báwo lára ẹ ṣe dìde sí wọn. ọkàn máa ń ṣeré wá sọ́dọ̀ mi. oṣù wa wò pé n tọ́ sí wọn nìyẹn. Oh my God. mo ń bọ̀ fún mi lẹ́yọ̀ kan. ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn òbí àwọn ọmọ yìí. madam. Yes sir. bó lẹ ṣe tẹ́ ẹ fi ṣayé àwọn ọmọ yìí dàbá yìí kí lẹ̀ ń bí sí kí lẹ̀ ń ṣe tó bẹ́ẹ̀ tẹ́ ẹ fi bá mójútó àwọn ọmọ yìí. ẹ sọ̀rọ̀ ẹ sunkún. inú yín bàjẹ́ ńgbà tẹ́ gbọ́n tó fojú ọmọ yín rí. ǹjẹ́ wàá mo ṣe fẹ́ sọ̀rọ̀ kan kò tí ẹ yé mi torí ọlọ́run kan lọ́jà sí rí òtún alájí mi mú ọmọ ibi gbàgbọ́ àjọgbá lé mi mú. ẹ mú bí ọmọ ni. mi mú bá àjọgbá mi mú pàṣẹ àjọgbá lé rárá. ọmọ tó sọ àwọn ọmọ yín báyìí ẹ mú bí ọmọ ni. mo mú bí ọmọ ni o ẹbí lérè o mi mú ó ti dá
ikú ṣe pé mo kú bí sí tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti finú wẹ́nu mo finú wẹ́nu ni o àwọn ọmọ yẹn máa ń ṣeré lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mi ò lérò nǹkan bá ń sí pẹ̀lú bí ṣe máa wọnú pálọ̀ mi lájọ́ máa ń ṣe kódà mọ́ láwọn ọmọge 22 years ńlé kó tiẹ̀ wá jọ ọmọdé kó tiẹ̀ wá já wọn tí o ti sí nǹkan pẹ̀lú wọn pẹ̀lú nǹkan kan wọ́n ṣe ń pọ̀ mẹ́lẹ́ yìí ó náà ti ẹ̀jẹ̀ dẹrun kọrú àwọn èèyàn lórí ojú olóró ọ̀rẹ́ rìn ọmọ wọn kì í sáwọn ọmọ rárá dáadáa bó ti á bá jẹ́ pé ọwọ́ aráyè lọ́dún eléyìí bóyá eré sí ẹjọ́ wa mọ́ ṣe ó ṣàyọ lọ. ó take advantage àwọn ọmọ yẹn ni. ó ṣàyọ lọ ó káyà àwọn ọmọ mi ọwọ́ ọmọ bàjẹ́ ló kù báyìí ní ká ẹ ṣàánú mi. iṣẹ́ ńlá ni o. ní ká ẹ ṣàánú mi o. iṣẹ́ ńlá ni o. torí ní nǹkan kan nígbà tágbára kún mi náà mo fi wá bí o. I work on their psychology. iṣẹ́ ńlá ni o. ni mo fi wá bí o kò sí ẹ̀ka gbọ́n kọ́ tẹ́sì lánàá. it's alright madam ẹ dákun ẹ dáre. ìwọ madam kí bò lẹ́yìn ṣe ṣe. èmi mo sọ fún wọn. no àníbò lẹ àwọn ṣe fọmọ tiwọn náà lẹ. inú ilé tiwa ni tí mo ṣeré ọmọ tèmi ni mo bá ṣeré ọmọ tèmi ọ̀rẹ́ jọ ni wọ́n ọ̀rẹ́ náà méjèèjì tí wọ́n máa ń ṣe. ọmọ ọgbà o ọmọ ọgbà o. ọmọ ọ̀gá lámúlà mo ṣe tó géètì kẹ́lẹ́ bá a jẹun máa lọ mọ́dé máa dé. kí ló sọ ọ̀pọ̀ fọ ni ṣé yahoo ni ẹni o fẹ́ sọ̀rọ̀ so wa okay what are you saying. ọ̀hún ṣàdúrà oníkọ́lọ̀ ṣàánú fẹ́ jẹ́ fúnra ẹ̀ break kí ló tó ń sọ̀rọ̀ kí ló tó ń sọ̀rọ̀. wípé tí ti wá ti ṣẹ̀ṣẹ̀ láti wá tí mo bá wà lé níbi àkórí ìṣẹ̀lẹ̀ torí mo bọ́ mọ́ mi mo ní mo ló ṣe kí o bá tó ọmọ ní ìsílẹ̀ wọ́n ti mọ̀ sí ní káwọn máa sọ ọ̀kan pé tẹ̀ bá sọ ọ̀kan pé àwọn. àkíyèsí mo kàn ní ẹ títí máa wọnú ilé wa títí máa ṣe gbogbo rẹ̀ tájọ́ pé wọ́n jọ máa kí wọ́n jọ máa yọ̀ ní. ọmọ mi kàn éètì ẹ̀ lójú ẹsẹ̀ náà ni ọkàn éètì ẹ̀ nígbà tó bá fẹ́ tọrọ nǹkan báyìí ọmọ gbẹ mọ́ fún wọn aṣẹ́wó ni wọ́n mi láìkí wọn mi ṣe kinní kan bọ́ mo wò pọ̀ ọ̀rọ̀ ọmọ kékeré àti pé kò sí tí ò lè sọ lẹ́nu nítorí ọwọlé mi. it's alright it's alright it's alright àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Ìyá ìlọ sọ mọ́tò mi wá ní kọ́bọ̀dé pé máa gbọ́ lórí ọmọ ẹ má wọrí owó test nǹkan yẹn nǹkan kékeré ni ẹ̀yin ẹ má wọrí ṣebí you are here we'll do the test ẹ má wọrí ẹ má wọrí ẹ̀yin méjèèjì ẹ dìde ẹ dìde ẹ padà sọ́dọ̀ mi ẹ má jẹ́ kán rí kọjá wọn ẹ dìde. ẹ pẹ̀lẹ́ mo feel pain yín. This is too emotional. ó bá àyàn nú jẹ́ ẹ wo inú ilé tí mò ń wò yìí ẹ wò wọ́n ìfẹ́ dákọ̀ àdúgbò yìí ṣùgbọ́n ládùúgbò yìí yẹn ẹ wò ìyá yẹn bó ṣe ń sáré mú ọmọ kékeré ọmọ rẹ̀ sọ́dọ̀ bá a ṣe ń ṣe kọ́kọ́rọ́ alátẹ̀lọ́wọ́ yìí ọmọ rẹ̀ tọ́jú ọmọ ọdún 6 ọmọ ọdún 7 ọmọ ọdún 10 náà tẹ́lẹ̀ yàrá àbọ̀dá lágbájá tí ẹ jọgbà lílọ ọmọ yẹn sùn sí báyìí. ó ṣẹ̀ṣẹ̀ ń ọkọ̀ sí ni pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀. ẹ̀kọ́ ńlá lè tó talẹ́ òní jẹ́ o fún gbogbo ẹ̀yin alábíamọ tẹ́ ẹ bá ń bímọ obìnrin tí ọmọ yín ń gbé nínú ilé mìrẹ́ǹtì kì í ṣe mìrẹ́ǹtì nìkan o kódà àbúrò ọkọ àbúrò ìyàwó tó bá ti jẹ́ ọkùnrin ẹ mọ̀ jẹ́ kí àwọn ọmọ yín obìnrin ó máa rùmáǹsì ọ̀dọ̀ wọn púpọ̀ jù ayé ti bàjẹ́ o. ṣé bọ́mọ rẹ̀ ní ṣe bá àbúrò rẹ̀ ní kí ni èṣe ẹ jọ̀ọ́ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o. ìwọ obìnrin dẹ̀ nìyẹn. ẹ̀kọ́ wà nìyẹn o ṣé tún wá já yín tán ẹ̀kọ́ 2. kò ṣe é má ní ìfọ́. tí ọmọ bá ti ń dàgbà tó bá jóbìnrin ẹ jẹ́ ọmọ rùmáǹsì ìyá rẹ̀ kọ́mọ̀ mọ̀ súnmọ́ bàbá gan jù gbogbo òfẹ́ tí bàbá ọba fi hàn kó máa fi hàn ní gbangba bí ojú àwọn èèyàn pọ̀ sí. èṣù ni o nìkan ni o
ẹ wá ẹ jẹ́ ká máa prevent ẹ̀. torí psychological effect tó wà lẹ́yìn tó ṣẹlẹ̀ yìí ó lágbára ju ojú tẹ́ fi ń wò lọ. ẹ tún wá gbà kan sí kí sọmọ obìnrin nìkan o ọmọ yín tọ́jọ́ ọmọ ọkùnrin keep your eyes on them. ẹ má tún jẹ́ kó ọmọ yín ọmọkùnrin ó tún máa súnmọ́ bọ̀dá kankan jù ìyẹn tún wá burú ju tóbìnrin àtọkùnrin lọ. mo gbòmìnira gbogbo ń bo ló ń gbà lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n rìn lónìí tí wọ́n ti bayé wọn jẹ́ tí wọ́n ti fi sódómù tún wọn rọ. tí mo bá ti sọ sódómù yẹn ó ti yé àwọn èèyàn. ntọ́ ṣẹlẹ̀ ní sódómù àti gòmórà ṣe é rántí. òru tó fẹ́ fún mi lọ́rùn pa. ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin àwọn ọkùnrin tán bá ti fi irú ẹ̀dánwò yóò ya ẹ̀hànà yóò kú òní èèyàn mọ́ ìrírí ìṣesí rẹ̀ ò ní jọ tèèyàn kankan mọ́. tọkùnrin ẹgbẹ́ rẹ̀ àwọn èèyàn ti rìn jù nú ayé rádaràdá ti pọ̀ jù nú ayé kọ́ lọ́wọ́ ṣàánú wa ni. ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ á ṣọ́ra o àní ṣìṣe o. ẹ̀yin náà wò ó ìfẹ́ ni ìyá yìí ló ń fi hàn sọ́mọ tó sọmọ ẹ̀ báyìí. ṣùgbọ́n ẹ jẹ́ á gbọ́ lẹ́nu ẹ̀ kí ló fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà kí ló fẹ́ lọ́wọ́ wa ká ṣe báyìí nígbà tó ti jẹ́wọ́ tọ́rọ̀ ti rí bó ṣe rí kí lórúkọ rẹ. Ayọ̀mídé kí ni. Daniel. Ayọ̀mídé Daniel kí lórúkọ dáadé ẹ. Daniel kí ni. Rotimi. níbo wọ́n ń gbé iṣẹ́ kí ni wọ́n ń ṣe. káwọ́ọ̀ṣì ni wọ́n ń ṣe ní baba ńlá. wọ́n ń ṣe káwọ́ọ̀ṣì ní baba ńlá iṣẹ́ kí ni mọ́mí ẹ̀ ń ṣe. báyìí mi ṣe àwọn cleaners. ọmọ ìlú wo ni ẹ. Ìjẹ̀bú ni mí. ọmọ Ìjẹ̀bú ni ẹ. ọgbà wo ló join yahoo. mi ò ṣe yahoo. ó ṣe yahoo ok ká lè mọ̀ bóyá normal àbí nǹkan kan ló ṣẹlẹ̀ kí ló fẹ́ ká ṣe fún ẹ. make a statement. sọ̀rọ̀ ọjọ́ ti lọ àwọn èmi fẹ́ wọlé mo fẹ́ dá ilé tẹ̀ ó ti lágbára jù lẹ́mìí mi sọ̀rọ̀. kò sí àánú nìkan ló kú rẹ̀. àánú ló fẹ́ church sọ lọ church. Ayọ̀mídé àbí. Ayọ̀mídé fẹ́ àánú 07041001887 +2349062010887 Ayọ̀mídé fẹ́ àánú gbàngbé sókè. hello. yes sir. salaam aleykum abdullahi. wa aleykum salaam tó abakat. àfọ alágẹ̀rẹ̀ àti ìlú kiri. bàbá ó fẹ́ àánú ó fẹ́ àánú. ọlọ́run ìjọ bàjẹ́. àmín. ẹnìjà ẹsẹ̀ máa gbéra wa lẹ́nu jó àánú kíní tó ń fẹ́. kò sí nílẹ̀. ẹ jẹ́ kọ́ lọ rí wo ibi tágùdí wà wò ni. okay hello another person. hello. ẹ ká lẹ́sà. orí fún mi ò fi jẹ́ ọba mi náà. bàbá mi orúkọ yín àti bí tẹ́ ti ń pè mí o. èmi wọlé láíláí. Ayọ̀mídé fàánú o. Emmanuel sẹ́ńdẹ̀ ọmọ tó sọ̀rọ̀ kọ mi sí ètò látàdúró. báà mi ẹ kú iṣẹ́ o ẹ ṣe ń wá o. báà ló sì tọ́ sí ọ̀rá ẹ̀. ibi tó kù ń pọ̀ sí lájẹ́ yìí. ọ̀dọ̀ ìjọba fẹ́ràn ẹ̀ ṣe fún un. ẹ ṣeun bàbá. hello. hello. ẹ ká lẹ́sà. ẹ ká láti airport. láti airport Alákẹ́ Ìbàdàn ẹ ra sà. bẹ́ẹ̀ yes sir. ẹ rí ntọ́rọ̀ rẹ̀ bá jẹ mọ́ ẹ ṣe mọ́ ẹ ráwọn obìnrin ìwọ̀kúwà sọ gan ti pọ̀ jù. hello. hello. hello ẹ kálẹ́ aláàjì. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. ẹ tún gbà mí láti UK o ilé ìtún àbí ìlú wo lélẹ̀. UK mọ̀kọ́ lélẹ̀ Amẹ́ríkà lélẹ̀ àbí. Canada láti Canada yes ma yes ma. ẹ̀sìnṣẹ́ ọpọlọ ní òní dàrú. àmín. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọmọkùnrin yẹn ó kéré lóòótọ́ but 18 years ní orílẹ̀-èdè wa ó ti tó ṣàwọn ó ti di adult because àwọn ọmọ yẹn ó ti gbìyànjú ọ̀rọ̀ bí. so àwọn òbí bẹ́ẹ̀ sí iná ní láti ọ̀rọ̀ mi wá. ó ń ṣe nǹkan táwọn ọmọ òjò nìkan nípa mójútó. a ní láti mójútó nǹkan tí wọ́n á jẹ́ náà lọ́jọ́ iwájú kò ń ṣe kí wọ́n jẹ ni wà lọ. kí wọ́n á jẹ lọ́wọ́ àlọ́bọ̀ sí nǹkan tí wọ́n ó jẹ lọ́jọ́ iwájú kọ́ dídò yẹn. so ilé ìpòwé fún àwa obìnrin aláwọn ọmọ kéékèèké lọ́wọ́
bọ ọmọkùnrin yẹn gbúdọ̀ jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ò bá ní pọ̀ òun gbúdọ̀ mọ nǹkan tó ṣe láì dáa. ẹ ṣe gan ni. ta ló tún wà bẹ́ẹ̀ ló ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. yes ma. wàjú àkàndé ni o. yes sir. akẹ́jẹ́ ni. yes sir. lóòótọ́ ọmọkùnrin yẹn lòun fẹ́ àánú. bẹ́ẹ̀ ṣùgbọ́n mo tún wá fẹ́ kẹ́ jẹ́ ká fi ojú kan wò bí àwọn obìnrin wa bá ṣe máa ń tọ́jú àwọn ọmọbìnrin wọn. tẹ bá rí ọmọ ọdún mẹ́fà míì èkéèmù tíyà rẹ̀ lò. for God to wipe that off their memory. ẹ jẹ́ kò sí kan tó ń jẹ́ àánú on this matter. lẹ́sìn kó lè má wàá fẹ́ ṣe lọ títí but he should take the music clean. He should. ẹ ṣe gan ni. He should. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. ara mi dé dìde. tòun tàtẹ ni òwú alátẹ. mọ́gàjì ó yá mo fẹ́ méjì tó kù pápápá. àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú o. bàbá kan bá ọmọ rẹ̀ ní àjọṣepọ̀. kọ́kọ́rọ́ alátẹ. mi ní mú yẹn wá lálẹ́ yìí. mo ti mú bàbá yẹn o mo dẹ̀ ti tì í mọ́lé. tẹ̀tẹ̀. ṣùgbọ́n bó ṣe ṣẹlẹ̀ àbòǹdè lọ́rùn. àti tó sọ àti gbogbo ìgbìyànjú wa lórí ẹ̀ ló ti ní. tó bá di ọ̀túnla ẹ̀ tún rí yẹn náà. arábìnrin ìmọ̀ bọ̀ wá jókòó láàrin ìṣẹ́jú kan ta ló lọ́mọ ọwọ́ rẹ. pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ ti gbọ́ kàn mọ́ rọra sọ̀rọ̀ pápápá kí ló ṣẹlẹ̀. mo wá láti wá fún ìtọ́jú ọmọ yìí. Why? Because his father seems not to be responsible. Ó sọ wípé òun kọ́ lòun lọ́mọ látìgbà tí mo ti lóyún dé ni. àtìgbà tó ti sọ fún pé o ti lóyún ló ti ní òun fọ́mọ. Bẹ́ẹ̀ni. àwọn òbí ẹ̀ ń kọ́. àwọn òbí mi wọ́n wà lẹ́kìtì. a pè wọ́n lẹ́ni wọ́n sá bínú ṣékìtì ló ti wá ni. rárá sá. Ìbàdàn bí. Ìbàdàn ni mo wà. kí ni àwọn òbí rẹ sọ. wọ́n ti jọ lose contact ó lẹ́kọ̀ọ́ ni wọ́n ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n tó fi mú kó lẹ́kọ̀ọ́ sí Èkìtì òun ò mọ̀ so kò mọ ibi tó ń gbé gan lẹ́kìtì báyìí mo ẹ̀sẹ̀ láti máa bẹ màmá yẹn lọ́sàn yìí ni àwọn gangan mọ bó ṣe lè locate wọn pé kẹ̀kẹ́ tiẹ̀ send the address mo ní kàn wá wọn yàrí wọn láwọn ò tiẹ̀ lè wá àwọn ò tiẹ̀ ráyè títí ẹ̀ wọ́n ti kọ́ lọ́mọ torí polóyún. so mo sáré láti máa wàásù fún wọn. ọmọ ìgbà náà fẹ́ ju ọmọ inú tẹ́lẹ̀ ní o pé torí wàhálà ni fún ayé òun ẹni tí òun lóyún fún òun lòun gbóyún àwọn òbí òun náà léun dànù wọn kọ́ ń lọ́mọ torí pé òun lóyún so kí wọ́n á lọ fẹ́ ṣe báyìí. mo ti gbà láti tọ́jú ẹ̀ bọ̀ mo nídìí ìrànlọ́wọ́. o ti gbà láti tọ́jú ẹ̀ báyìí bọ̀ o nídìí ìrànlọ́wọ́ níbo ló ń gbé. alábẹ̀bẹ̀ ok dìde. lẹ́tì ní tiẹ̀ lára kọ́kọ́rọ́.